ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ jígí alára kẹrìnlélógún Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Donald Trump yan bàbá olówó Elon Musk sípò àmójútó àtúntò àti ìjáfáfá ìṣèjọba l'Amẹ́ríkà. Ààrẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn nílẹ̀ Amẹ́ríkà, Donald Trump ti kéde bàbá olówó tó ní ìkànnì X Elon Musk gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tí yóò ṣiṣẹ́ nínú ìjọba rẹ̀. Yàtọ̀ sí Musk, Trump tún yan Vivek Ramaswamy tí òun náà jẹ́ bàbá olówó gọbọi láti máa bá Musk ṣiṣẹ́ papọ̀. Iléeṣẹ́ tí ó rí dájú pé ìjọba kò ní fi owó ìlú ṣòfò, Department of Government Efficiency, ni Trump yan Musk sí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn adarí rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé a kò tíì lè sọ púpọ̀ nínú ohun tí iléeṣẹ́ náà yóò máa ṣe àti irúfẹ́ agbára tí yóò ní, Musk fúnra ti sọ̀rọ̀ lórí ìyànsípò náà àti ẹ̀ka iléeṣẹ́ ìjọba ọ̀hún. Gẹ́gẹ́ bí ohun tí Musk sọ, ìjọba ilẹ̀ Amẹ́ríkà yóò wọ ọkọ̀ gbèsè lọ tí kò bá sí irú ẹ̀ka báyìí àti iléeṣẹ́ ọ̀hún. Ó ní iléeṣẹ́ náà kì í ṣe ọ̀tá ìjọba àwarawa, àmọ́ yóò gbógun ti àwọn kùdìẹ̀kudiẹ tó kù ní inú ìṣèjọba tàbí àwọn tó lè mú kí iṣẹ́ ìjọba kó falẹ̀. Nínú àtẹ̀jáde kan tí Musk pín lójú òpó X rẹ̀, èyí tí Senator Rand Paul fi léde ṣáájú, ó sọ pé ìjọba Amẹ́ríkà ná owó tí ó lé ní $400 láti ṣe ìwádìí àrùn kògbóògùn lára ọ̀bọ. Musk ní iléeṣẹ́ náà yóò fòpin sí bí wọ́n ṣe ń fi ọ̀pọ̀ owó ṣòfò. Ó fi kún pé gbogbo ohun tí wọ́n bá ń ṣe ní iléeṣẹ́ ọ̀hún ni wọ́n á máa fi sórí ayélujára fún gbogbo aráàlú láti rí. Ó parí ọ̀rọ̀ rẹ̀ pé iléeṣẹ́ bíi 100 ti tó láti ṣàkóso ilẹ̀ Amẹ́ríkà. Lọ́wọ́ yìí, nǹkan bí 400 iléeṣẹ́ ìjọba pẹ̀lú onírúurú ẹ̀ka ló wà ní ilẹ̀ ọ̀hún. Tó kì í dùn kó pọ̀. A ní ìjù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó láti ìkànnì jígí alára kẹrìnlélógún Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Ẹ bá wa subscribe sí ìkànnì yìí o. Ẹ ṣeun, ire o. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá gbogbo.